Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òjò. Olúwabùkọ́lá aya kó tẹ́mu sí ìyá ènìyàn rere, aya ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere lórí ètò Kò Sí Mí lẹ́ni. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láàyè yín àti ìwà láàyè yín nínú ayé wa. A dúpẹ́ tí ẹ pa wá mọ́, tí ẹ kà wá mọ́ àwọn alààyè ọkàn lẹ́ni. Ògo ní forúkọ yín, ẹ gbà ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a gbéyàwó lẹ́ni tó bá gbé tí ọ̀tún wa wọlé, má jẹ́ kó gba tòsì jáde, kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kí a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín, àmín orúkọ Jésù. Kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò? Ẹ jẹ́ ká kọ́kọ́ mú bíbélì kíkà wa nínú ìwé Sakaraya, ìwé Sakaraya orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà àti ìkeje. Ìwé Sakaraya orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà àti ìkeje, tí ó kà báyìí pé, ó sì dáhùn ó sì wí fún mi pé, èyí ni ọ̀rọ̀ Olúwa sí Serubábẹ́lì wípé, níbi tí Serubábẹ́lì wà yẹn, ìwọ sọ wípé èyí ni ọ̀rọ̀ Olúwa sí Olúwabùkọ́lá, wípé kì í ṣe nípa ipá, kì í ṣe nípa agbára, bí kò ṣe nípa ẹ̀mí mi ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ta ni ìwọ òkè? Ìwọ yóò di pẹ̀tẹ́lẹ̀ níwájú Serubábẹ́lì tó wá forúkọ ẹ síbẹ̀. Ta ni ìwọ òkè? Ìwọ òkè ńlá, ìwọ yóò di pẹ̀tẹ́lẹ̀ níwájú èmi Olúwabùkọ́lá. Òun yóò sì fi ariwo mú òkúta téńté orí rẹ wá, yóò máa kígbe wípé oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́. Kí wá ní kí a pe àkórí ẹ̀kọ́ wa ti èní? Béèrè fún oore ọ̀fẹ́, béèrè fún oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́. Serubábẹ́lì nìyẹn. Serubábẹ́lì fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó wá rí òkè ìdíwọ́, ohun ìdíwọ́ àti ìdènà wá dìde sí i. Serubábẹ́lì fẹ́ mú àyànmọ́ṣẹ. Èrèdí tí Ọlọ́run fi dá Serubábẹ́lì, ó fẹ́ mú àyànmọ́ rẹ̀ ṣẹ. Ṣùgbọ́n àwọn òkè wá dìde bí ìdíwọ́ pé ìwọ ò ní ṣe, àní jẹ́ o ṣe. Òkè lè gbé oríṣiríṣi. Òkè, ènìyàn lè dúró gẹ́gẹ́ bí òkè. Ẹranko pàápàá lè dúró gẹ́gẹ́ bí òkè, gẹ́gẹ́ bí ohun ìdíwọ́ àbí ohun ìdènà. Ènìyàn lè dúró, ẹranko lè dúró, kódà ohun tí ò ní ẹ̀mí ó lè dúró gẹ́gẹ́ bí òkè níwájú ènìyàn. Ṣùgbọ́n nínú bíbélì tí a kà yẹn, ìwé mímọ́ jẹ́ kó yé wa wípé, ta ni ìwọ òkè níwájú Serubábẹ́lì? Ìwọ náà wá gbé orúkọ rẹ síbi tí Serubábẹ́lì wà, wàá sọ pé, ta ni ìwọ òkè níwájú èmi Olúwabùkọ́lá? A ó mú òkúta téńté orí rẹ kúrò, wàá sì di pẹ̀tẹ́lẹ̀. Nípa kíni? Nípa oore ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ nìkan ni ó lè ṣiṣẹ́. A rí àwọn kan tó jẹ́ pé wọ́n ti dáwọ́lé project for several years. Fún àpẹẹrẹ, jẹ́ ká lo ilé púpọ̀, ilé kíkọ́ fún àpẹẹrẹ. Àwọn kan ti ń kọ́ ilé for like 10 years, wọ́n sì ti parí ẹ̀. Kì í sì ṣe pé kò sówó lọ́wọ́ wọn, owó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n nítorí wọn béèrè fún oore ọ̀fẹ́ yẹn. Pàápàá jùlọ nílùú Èkó àkété, Èkó ìlú ọgbọ́n arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Àwọn kan wà ń bẹ̀ tí wọ́n ń gbé yàrá kan ṣoṣo. Yàrá kan ṣoṣo ni wọ́n ń gbé. Ọmọ ń gbé bẹ̀, aya ń gbé bẹ̀, bàbá ń gbé bẹ̀. Ibẹ̀ ló ti ṣe boys, ibẹ̀ ló ti ṣe boys, ibẹ̀ ló márì sí, ibẹ̀ ló bí ọmọ àkọ́bí sí, ibẹ̀ ló bí ọmọ àbígbẹ̀yìn, ibẹ̀ ló bí sí. Kódà àwọn ọmọ tó bí mẹ́ẹ̀gan tún ti ń lọ sílé ọkọ nínú yàrá kan ṣoṣo. Òkè ni o. Kì í sì ṣe pé kò sí owó lọ́wọ́ wọn o. Owó wà láti ralẹ̀, láti kọ́lé. Ṣùgbọ́n wọn ò fẹ́ kúrò níbi Èkó nìyẹn. Èkó làwa wà, Èkó làwa wà, ìsàlẹ̀ Èkó, ibẹ̀ lórísun, ibẹ̀ ní gbogbo ẹ̀. Wọn ò fẹ́ kúrò ńbẹ̀. Òkè ni. Béèrè fún oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ tá a ṣí ojú ẹ kúrò ńbẹ̀ yẹn. Because àwọn kan wọ́n pọ̀ ńbẹ̀. Owó wà lọ́wọ́ wọn, kì í ṣe pé wọn ò lówó, ṣùgbọ́n wọn ò ní oore ọ̀fẹ́ yẹn. Wọn ò béèrè fún oore ọ̀fẹ́ yẹn láti ṣí ojú wọn kúrò ńbẹ̀, kí àwọn náà lè tẹ̀síwájú, kán ṣe ohun tuntun ní ọdún tuntun. Bó ṣe gbé ayé ẹ lọ́dún tó lọ, kò yẹ kó tún ṣe bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ ní ọdún yìí o. Béèrè fún oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú o, láti mú àwọn òkè kúrò ní iwájú rẹ. Gẹ́gẹ́ bí a ti kọ́ nípa ti Serubábẹ́lì pé a ó mú àwọn òkúta kéńté orí rẹ kúrò, a ó mú àwọn òkè kúrò. Ìwọ náà máa fi orúkọ rẹ sí pé, ta ni ìwọ òkè níwájú èmi Olúwabùkọ́lá? Máa dárúkọ rẹ. A ó mú òkúta téńté orí rẹ kúrò, a ó sì sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀. Òkè, ènìyàn lè dúró gẹ́gẹ́ bí òkè níbi iṣẹ́ rẹ.
a lè rẹ́ni tó máa dúró sí ọ̀run ẹ̀ pé òun ò ní jẹ́ ó lọ, òun ò ní jẹ́ kó gba promotion, òun ò ní jẹ́ ó tẹ̀síwájú. Ìwọ béèrè fún oore ọ̀fẹ́ láti borí ẹ̀. Òun tí ò fẹ́ sign appraisal ẹ̀ gangan òun ló máa tún sign ẹ̀. Nígbà tí Ọlọ́run bá tún wá fẹ́ fi àjùlọ hàn, Ọlọ́run á tún gbé ọ gorí ẹ̀. Ta ni ìwọ òkè níwájú èmi Olúwabùkọ́lá? Ìwọ tó ti ní project for several years tó ti parí ẹ̀, ìwọ náà fi eléyìí gbàdúrà sọ pé ta ni ìwọ òkè níwájú mi tí ò jẹ́ kí iṣẹ́ tí project yìí kó lọ, kó lè parí ẹ̀ lọ́dún yìí. Ọlọ́run á sì fún ẹ ní oore ọ̀fẹ́. Ṣùgbọ́n o nílò oore ọ̀fẹ́. Ó rí pé ní ibi bíbélì ta kà yẹn ó pariwo oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ ni. Tí ò bá sí oore ọ̀fẹ́ ènìyàn ò ní lè ṣe nǹkan kan. Ṣùgbọ́n nígbà tí oore ọ̀fẹ́ dìde sí Serubábẹ́lì borí, àwọn òkè di pẹ̀tẹ́lẹ̀. Ìwọ àti èmi náà nínú ọdún tá a wà yìí jẹ́ ká pariwo fún oore ọ̀fẹ́, jẹ́ ká pariwo fún oore ọ̀fẹ́, kí oore ọ̀fẹ́ kó mú wa borí. Tẹ́mi bá yá rere tí n bá sọ wípé iná ń jó lórí omi, ẹ̀yin ṣáà béèrè lọ́wọ́ mi pé kó eérú ẹ̀ wá, èmi á sì fi eérú ẹ̀ máa fi wọ̀nyí. Gẹ́gẹ́ mọ̀ pé tí n bá ń ṣe ètò, tí n bá wà lórí ètò báyìí, mo máa ń fi àwọn àpẹẹrẹ mo máa ń ṣe àwọn àpẹẹrẹ. Ó ní olùṣọ́ àgùntàn kan tí Ọlọ́run pè, ó wá lọ bá Ọlọ́run pàdé lórí òkè pé Olúwa, ìlérí àti májẹ̀mú tó ṣe yìí jẹ́ kó mú ṣẹ. Bàbá dìde ó mú lérí ṣẹ. Ìlérí tó ṣe fún mi nínú ìwé mímọ́, ìlérí tó ṣe fún mi nínú ọ̀rọ̀ rẹ, ìlérí tó ṣe fún mi látẹnu ìránṣẹ́ rẹ o. Bàbá dìde ó wá ó mú lérí ṣẹ. Ó lọ ń gbàdúrà. Nígbà tó gbàdúrà dé stage kan, àwọn èèyàn tó wà ń bẹ̀ sọ pé ìwọ tí ẹ lọ practicalize àdúrà tó ti gbà yẹn. Gbogbo ibi tó dàbí wípé ó di ọ̀nà dídí, nígbà tí oore ọ̀fẹ́ dìde sí arákùnrin yìí, Ọlọ́run máa pèsè owó, ó máa ra acres of land tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ní àwọn ìlú kéréje. Àwọn èèyàn máa ń fún ní ilẹ̀ pé ẹ gbà, ẹ wá bẹ̀rẹ̀ ìjọ níbí, ẹ wá bẹ̀rẹ̀ ìjọ níbí. Ó di ẹni tí ó ní àwọn ẹ̀ka ìjọ káàkiri. Iṣẹ́ ìránṣẹ́ yẹn wá dìde. Kí ló sọ̀rọ̀? Oore ọ̀fẹ́. Àánú kó sọ̀rọ̀, kóore ọ̀fẹ́ kó sọ̀rọ̀ nínú ayé mi àti ìwọ o. Àánú yóò sọ̀rọ̀. Táànú bá sọ̀rọ̀, tí oore ọ̀fẹ́ bá sọ̀rọ̀ fún wa, in fact a máa ṣe ohun bí idán. A wá dàbí pé àwa nìkan ni gbogbo nǹkan tá a bá dọ́wọ́lé a máa jẹ́ fún wa. Oore ọ̀fẹ́ láti mú àwọn òkè kúrò níwájú wa, ẹ jẹ́ á máa tọrọ fún. Oore ọ̀fẹ́ láti mú ìdíwọ́ àti ìdènà. Ìwọ tó fẹ́ lọ sí higher institution tó dàbí wípé àwọn nǹkan kan ń díwọ́, àwọn òkè kan ń dí ọ lọ́wọ́, béèrè fún oore ọ̀fẹ́ láti mú àwọn òkè yẹn kúrò. Òkè yẹn á sì kúrò. Ohun tí o fẹ́ jẹ́ láyé wàá sì jẹ́. Ṣùgbọ́n o gbọ́dọ̀ gbàdúrà, o gbọ́dọ̀ béèrè fún oore ọ̀fẹ́ kí o sì sọ wípé ta ni ìwọ òkè níwájú èmi Olúwabùkọ́lá? Ìwọ yóò di pẹ̀tẹ́lẹ̀. Ìwọ yóò di pẹ̀tẹ́lẹ̀. Oore ọ̀fẹ́ ó ṣe pàtàkì nínú ìrìn àjò ayé. Tí ò bá sí oore ọ̀fẹ́, ènìyàn á máa fi ipá, á máa tiraka láti ṣe ohun. Ẹ̀rí nínú ayé Serubábẹ́lì. Nígbà tó dé stage kan tó ti múra tán pé iṣẹ́ tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ yìí mo gbọ́dọ̀ ṣe, a gbọ́dọ̀ ṣe. Ṣùgbọ́n nígbà tí òkè wá dìde ńkọ́? Òkè lè jẹ́ ènìyàn. Kódà nínú ìjọ, a ní a fẹ́ ṣe nǹkan, a ti mú kọmití, ó yẹ já ṣe kinní kan. Ẹnìkan lè dìde láàrin àwọn kọmití yẹn gẹ́gẹ́ bí òkè tí ò ní jẹ́ kíṣẹ́ yẹn kó ṣe. Ta ni ìwọ òkè níwájú Olúwabùkọ́lá? Ìwọ yóò di pẹ̀tẹ́lẹ̀. A ó mú òkúta téńté orí rẹ kúrò nípa pípariwo oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́. Àánú rẹ kó sọ̀rọ̀ bàbá, kóore ọ̀fẹ́ kó fọhùn láyé mi. Kánú rẹ kó sọ̀rọ̀ bàbá, kóore ọ̀fẹ́ rẹ kó fọhùn láyé mi. Wàá máa sọ pé Ọlọ́run jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ kí ó fọhùn láyé mi ní 2023 yìí. Olúwa, ibi tí n ò ti lágbára ó yá gbé oore ọ̀fẹ́ dìde. Ibi tí n kò ti ní àṣẹ ó yá gbé oore ọ̀fẹ́ dìde. Oore ọ̀fẹ́ ṣáá ni gbẹ́kẹ̀lé wa. Jésù kú fún aráyé o, ó kú fún wa pẹ̀lú. Ẹ jẹ́ á máa sọ fún Ọlọ́run, Olúwa ní 2023 yìí, oore ọ̀fẹ́ ni mo béèrè, oore ọ̀fẹ́ ni mo tọrọ. Ó yá gbé oore ọ̀fẹ́ dìde sí mi ní gbogbo ìpele nínú ayé mi, ní gbogbo ọ̀nà tí n ó tọ̀ ní 2023 yìí. Olúwa gbé oore ọ̀fẹ́ dìde. Oore ọ̀fẹ́ tó kọjá òye mi, oore ọ̀fẹ́ tó kọjá ìyànà mi, Olúwa gbé dìde. Oore ọ̀fẹ́ gbé dìde sí mi, oore ọ̀fẹ́ gbé dìde sí mi. Tá bá ń sọ̀rọ̀ nípa oore ọ̀fẹ́ dàbí ìgbà tí agbára
èèyàn lè ká fi wé mọ́tò, èèyàn lọ sí Àbújá ó wọ mọ́tò, agbára mọ́tò á gbé ẹ dé Àbújá, ṣùgbọ́n ó ní oye hours tí wàá lò. Àánú ó dàbí ìgbà téèyàn bá wọ pléènì, tó bá wọ pléènì ó sì ń tí ì ní oye hours tí wàá lò, ṣùgbọ́n kò tó ti agbára. Ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ nípa oore ọ̀fẹ́ tó fẹ́ lọ sí Àbújá, tí oore ọ̀fẹ́ bá gbé ọ, wàá kàn rí pé instantly wàá dé Àbújá yẹn. Gẹ́gẹ́ bí kẹ̀kẹ́ iná ti gbé Èlíṣà lọ sọ́run, iṣẹ́ tí oore ọ̀fẹ́ ṣe nìyẹn. Instantly nǹkan téèyàn rò pé òun ò lè achieve in a tinkle of eye, èèyàn máa achieve ẹ̀. Sọ pé oore ọ̀fẹ́ sọ̀rọ̀ fún mi nínú ọdún 2023 yìí, ní gbogbo ìpele ní ayé mi, ní gbogbo ìkórìtà tí mo máa là kọjá, oore ọ̀fẹ́ sọ̀rọ̀ fún mi. Gbàládùra, Ọlọ́run á sì gbọ́. Oore ọ̀fẹ́ á sọ̀rọ̀ fún ọ, á sọ̀rọ̀ fún èmi náà. Olóbùkọ́láyà kó tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere. Lórí ètò Kò Sí Mìmí lẹ́nìí nìyẹn. Oore ọ̀fẹ́ yóò sọ̀rọ̀ fún wa, ẹ ní wọ́wọ́ tí o. Jésù Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Ó dàbọ̀.